bàbá lórí ọ̀rọ̀ Sunday Igboho láìpẹ́ oníwà tí ń wí ẹlẹ́yìn tí ń sọ ẹtú Sunday Igboho lẹ̀ aṣáájú bá ti ń wẹ́ bá foríjì ẹ dáríjì oríṣiríṣi ni à ń gbọ́ kí ni nǹkan tí Ọlọ́run alààyè tó fi hàn yín nípa Sunday Igboho. Sunday Igboho tí kú omi tó wà. Kò tí ì kú omi tó wà inú àhámọ́ náà ló ṣe wà. Àhámọ́ ẹ̀mí àbí àhámọ́ tèmi. Àhámọ́ ẹ̀mí. Sunday Igboho tí kú omi tó wà. Ọmọ tó fún yìí ṣe rí ohun tí ó yọ ọ̀pọ̀lọpọ̀ ni pé Sunday Igboho àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pẹ́ ẹni tẹ́kọ̀ wà ní yàrá kan àbí táwọn lọ ń kí táwọn lọ ń bá ṣùgbọ́n kò ní freedom tó àwọn tí wọ́n lọ ń kí. Àwọn tí wọ́n lọ ń kí sì ní òmìnira jù ú lọ. Sunday Igboho ti kú omi tó wà tí ó bá fẹ́ kúrò à ń bẹ lọ́rùn wọn pé kí Ọlọ́run kó kẹ́ wọn kúrò because Yorùbá ló tì wọ́n àwọn ìkàlẹ̀ ló tì wọ́n. Débi tó dé. Bẹ́ẹ̀ ni onítàn máa ń tiẹ̀ wọ́n tira ẹ̀ torí ayé máa ń dání ilé ayé ni à ń dánìyàn wá so that àdúrà làwọn máa gbà ó wu èmi gẹ́gẹ́ bí ẹnìkan tí bá lórí ọ̀fẹ́ láti rí president máa wà nǹkan tí máa sọ. Pé ẹ bá wà ń bá ẹni ẹ bá túlẹ̀ tí president bá wà túlẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tẹ́yìn sọ fún wa nínú ìjọba ẹ̀mí gan ló ti wà nínú ibi tó wà tí Tinubu bá filẹ̀ tí nínú agbára ọ̀hún tí ò bá filẹ̀ ńkọ́. Kò ní filẹ̀ náà ni. Bàbá. Ẹni ọ̀run bá mú láyé dè. Kébi wá ti eléyìí sí sà. Ok. Ọ̀nà wa ni agbára tọ̀hún lè fi Sunday. Ẹni Ọlọ́run bá ṣàánú fún láyé ń ṣàánú fún. Ọlọ́run bá náà dé kílẹ̀ tó mọ́ láti yọ ṣe president Igboho lágbára sọ pé kó fún àbẹ̀ tó ti Ọlọ́run bá náà ṣetán lálẹ́ Tinubu ààrẹ orílẹ̀-èdè ò tó bẹ́ẹ̀ látọ̀ pé òun ò tó bẹ́ẹ̀ láì ní ṣe kò ní ní ìsinmi ni ìbọ́lọ̀ ńlá pé ẹ̀wọ̀ ẹ má yẹ ká wádìí tó ju ẹ̀mí wa Ọlọ́run ó bá náà ń dé lálẹ́ yìí ògbó máa kún bẹ̀ lálẹ́ yìí tọ́lọ́ bá náà sọ pé òun ti túlẹ̀ ìyẹn olúwa tó fẹ́ dé. Ẹ kí á ní kí ìran Yorùbá ṣe kí ni káwọn ọmọ aládé ṣe. Ká máa bẹ lọ́ọ̀ náà ni ká máa bẹ lọ́ọ̀ ká máa bẹ ìjọba torí ọjọ́ náà bá ti gbọ́ ẹjọ́ náà níjọba ó gbà. Ká máa bẹ Ọlọ́run gidigidi. Ká máa bẹ lọ́ọ̀ náà. Káwọn mùsùlùmí kọ́ sọ àdúrà kalẹ̀ ká pírísẹ́ náà káwọn ṣe tí wọ́n fún. Gbogbo ẹ̀ náà kọ́ ni pé ká jókòó ká máa pariwo ẹni tẹ́ ń bẹ lọ́ọ̀ fún náà sónà ti jọ̀wọ́ rẹ̀ fọlọ́run. Òun náà gbọ́dọ̀ ṣe láti fi rẹ̀ lẹ̀ fún Ọlọ́run. Òun náà ọ̀pọ̀lọpọ̀ tá máa ń pè mí fún prayer ṣùgbọ́n tẹ́ pé mo gbàdúrà fún yàn kọjọ́ kó lóra ní kí n má gbàdúrà fún mi. Ẹ gbàdúrà fún yàn. Ẹni tọ́lọ́run kọ̀ ta ló fẹ́ tún ṣe? Kò sí. ẹni tí òun náà wá tó wà láàmọ́ tó náà bá ti mọ̀ pé òkè òun ṣe tán Ọlọ́run jọ ṣàánú mi tó náà bá àdúrà ẹni tó wà láàmọ́ ẹni tó wà nígbèkùn àdúrà yára gbàjọ ẹni tó ń gbàdúrà fún lọ. Ẹni tó wà nígbèkùn. Àdúrà rẹ̀ yára gbà ju ẹni tó ń gbàdúrà fún lọ. Sódà tóun gangan bá ṣe tán pẹ̀lú Ọlọ́run wọn gan fún rẹ̀ àdúrà tó bá ṣe tán pẹ̀lú Ọlọ́run tọ́lọ́run bá sọ pé òun tún sílẹ̀ anybody ò lè dá dúró ti president kẹ níwájú ẹni tó láyé mélòó ni wọn ẹ wo Ọlọ́run yẹn tó di. Bàbá ẹja sọ nípa ìrìnàjò Jerusalem. Ok. Níbo lẹ bá dé níbo ni agbọ́n bo ni ètò òun wà báyìí. ẹ wò gbóni fọ́lọ́run tó ní gbogbo agbára tó dẹ̀ ní ayé àtọ̀run mo kàwé káfásìkò sọ fún àwọn tí ó fẹ́ ní ìrìn àjò yìí pàápàá níbi tí ọ̀pọ̀lọpọ̀ àbá ti ń wo orí ọ̀fẹ́ láti rí fídíò yìí mi fẹ́ máa tó ń là kọjá ṣùgbọ́n tó bá ti nígbàgbọ́ kí kájọ darapọ̀ kájọ lọ kò mọ̀ pé tó bá fọ́ lójú kó tó dé wàá rí náà tó bá dẹ̀ yàrá kó tó dé wàá rìn àfitápọ́lọ̀ ló fi síbẹ̀ kó tápá yé ni wà sáà mú rí ẹni tó bá kó ṣe kó bá jẹ ò bá wà ẹni kọ́ńtì tó bá kó wà
èmi kọ́ mo fẹ́ ṣe. Ọlọ́run alààyè ni. ṣùgbọ́n tó bá pé ayé ló fọ́ ẹ lójú tó bá lọ wàá rí náà báyé bá dé ẹ tó bá lọ wàá rìn torí pé májẹ̀mú ń la fẹ́ bá lọ. And àwọn tí nípa owó ẹ̀ àwọn tó ti sanwó 1.4 tẹ́lẹ̀ àwọn yẹn a sì máa òótọ́ wọn pọ̀ sọ̀rọ̀ àwọn yẹn a sì máa lọ pẹ̀lú owó wọn. Àwọn yẹn wọ́n sì máa lọ pẹ̀lú owó wọn ṣùgbọ́n àwọn tẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ darapọ̀ mọ́ wa pẹ̀lú bí nǹkan ṣe rí ó ti jẹ́ kí price yàtọ̀ so that àwọn tó bá fẹ́ lọ láti orílẹ̀-èdè nísìn 1.850 ni. náà fi báyìí lọ sí Jerusalem. bẹ́ẹ̀ni. ibi tẹ́ fẹ́ lọ ṣiṣẹ́ gidi. bẹ́ẹ̀ni tẹ́ fẹ́ lọ gbàdúrà gidi. ìrìnàjò ọjọ́ méje dẹ̀ ni nínú owó yẹn náà dẹ̀ ni hòtẹ́ẹ̀ wà oúnjẹ mẹ́ta lójúmọ́ wà and transport ibi tí gbogbo wa tá a fẹ́ yà náà ló wà kò nídìí kó mú ọ̀kan dání lẹ́yìn owó yẹn àfi tó bá fẹ́ ra nǹkan fún rẹ̀ lókù jíjẹ mímu ó ti cover ẹ̀. ó ti cover ẹ̀ fún ọjọ́ méje yẹn and àwọn tó bá fẹ́ wá láti ìlú òyìnbó diaspora àwọn yẹn $1,350 náà máa san. àwọn máa san fún hotel and the movement for everything náà lẹ́yìn tó bá fẹ́ ní. bàbá ìrìn àjò ọjọ́ méje yẹn báwo ló ṣe fẹ́ rí gan ẹ ṣàpèjúwe kí ni káwọn èèyàn máa retí. kí gbọ́dọ̀ tún máa ròyìn ọlọ́run fẹ́ yàn ọlọ́run fúnra rẹ̀ ń ròyìn rẹ̀ lójoojúmọ́ ọba tó ní agbára tó ń ròyìn rẹ̀ so that òun náà mo ti sọ pé jẹ́ kájọ lọ́dún lọ́hùn mo mọ̀ pé mo láwọn kan tẹ́ pé tí mo gbàdúrà fún táwọn ẹ̀rí mo dẹ̀ mọ àwọn tẹ́pọ́n ti bọ́lọ́run pàdé lọ́nà ọ̀pọ̀lọpọ̀ nípasẹ̀ àdúrà mo dẹ̀ náwọn tó ń jẹ́rìí kò sí ìjọ kan tí mo jí láyé tí mi ò lẹ́rìí táyé ò fún mi lẹ́rìí tọ́lọ́run ṣe ṣùgbọ́n tó jẹ́ àkókò bẹ́ẹ̀ ni tí mo máa sọ fọ́pọ̀lọpọ̀ ni pé o ò lè bọ́ lọ́rùn rìn láti pé bóyá o nígbàgbọ́ and o fẹ́ràn ọlọ́run yẹn because ohun tí yẹn bá fẹ́ nìyẹn máa ń sìn ohun tí yẹn ò bá fẹ́ èèyàn ò ní sìn sódà àwọn tó bá gbọ́n pé o nígbàgbọ́ o ò dẹ̀ fẹ́ràn ọlọ́run má dààmú ààrẹ má fowó jóná ṣùgbọ́n wọ́n tó mọ̀ pé o nígbàgbọ́ o dẹ̀ fẹ́ràn ọlọ́run why not. èyí ní ṣe kó má rèsí àdúrà. ká tó dé agbọ́dọ̀ ti máa ẹ̀rí mo ti ẹ̀fẹ̀ káwọn èèyàn dá ọlọ́run wò pẹ̀lú ìrìn àjò yìí. yes kán tẹ̀ kó fẹ́ máa bọ́ ọlọ́run ṣètò àwọn tó ń wò mí táwọn pókè kí ni máa ń sọ kájẹ kájọ ọ̀rìn àjò ẹ̀ kájẹ dán ọlọ́run wò kàn fi nǹkan méjì sọ dandan kọ́ ni kò fi hàn mí tí n bá gbógun ayé mi ò lè sọ́fẹ̀. tẹ bá gbógun ayé èèyàn mi ò lè sọ́fẹ̀. ẹ lè sọ́ọ̀fù ẹ ọlọ́run bá tó lè tán. mo ṣe program by before 4 weeks ago and láàrin 4 weeks yẹn nínú program yẹn ọ̀pọ̀lọpọ̀ bí èèyàn bíi 30 or 40 fẹ́ rí mi so that mo wá wo time mo pé 30 or 40 mo ló lọ́kàn bẹ́ẹ̀ ni mo dẹ̀ wà lórí pulpit olúwa ní mo ti rí mo rérò ọkàn ẹ̀ olúwa ní sọ fún ọkàn máa lọ gbọ́n ló máa fún ẹ lẹ́rìí kò sẹ́ni ìjọ kẹta ìwọ́n máa ń pè mí fún láì tiẹ̀ dáwọ́lé àbí tiẹ̀ fún ọ lómi. bẹ́ẹ̀ ni mi ò tiẹ̀ lo àwọn kan yẹn mi ò ní nǹkan mi lẹ́yìn orúkọ Jésù. kì í ṣe pé ẹgbomi ẹgbà ọṣẹ ẹgbà kínní kan. mi ò lo ẹ̀ kan bọ̀ mo ní ìgbàgbọ́ bí sọ pé a fún wa ní orúkọ kan tó ju orúkọ lọ náà lórúkọ Jésù agbára mẹ́rin orúkọ Jésù. agbára wà níbẹ̀. ẹ̀mọ́ ẹ̀ka ntí ẹ̀dá bá ntọ́nà ntí agbọ́lọ́run bá ti ká agbọ́dọ̀ tó máa ròyìn ẹ̀mọ́ ẹ̀ tó fẹ́ ta nǹkan fake ló máa ń gbé ló máa ṣe balabala a máa yíjú ẹ̀ sọ́tún a máa ṣe balabala ó sàfẹ́ confuse yín àwọn ò ní láti confuse yẹn pẹ̀lú ọlọ́run náà kí n fẹ́ sọ nípa ọlọ́run ti ṣe kí n fẹ́ sọ nípa ọlọ́run mú ìmọ̀ mo ti fẹ́ bẹ̀rẹ̀ láti ròyìn ọlọ́run fún ènìyàn ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ kí mo fẹ́ sọ táwọn kan ti sọ rí kí mo fẹ́ wí káwọn ti rí ọlọ́run ẹ wo is beyond human imagination. ó kọjá òye èèyàn. lẹ́nu ìgbà tí ọlọ́run bẹ̀rẹ̀ sí fi mí hàn yín I face a lot of challenges. ìdojúkọ tó lágbára jù tí ó bá sọ ọlọ́run ni kò sí nǹkan tá a máa jẹ́ ó máa jẹ́ mi mọ́
Ọlọ́run ti in many ways ẹ wo nítòkù ní pé ẹ jẹ́ ká sá máa dúpẹ́ lọ́wọ́. bàbá ṣọ́ọ̀ṣì ọ̀rọ̀ Jerusalem yìí kí ni gbèdéke gbé tó bá fẹ́ lọ tó wù láti darapọ̀ mọ́ gbèdéke náà ni pé ok irú àwọn tí wọ́n ti sanwó sílẹ̀ bí àwọn díẹ̀ tá a dárúkọ tẹ́lẹ̀ tí mi fẹ́ dárúkọ nọ́mbà wọn irú àwọn yẹn nísìnyí ọlọ́pàá ti sanwó sílẹ̀ the company will change the price wọn so that wọ́n lọ pẹ̀lú owó tán ti san ni. ṣùgbọ́n àwọn tó máa wá lọ́la àwọn tó máa darapọ̀ tó máa pè é lálẹ́ ilẹ̀ sáárọ̀ la tó bá jẹ́ diaspora $1,350 tó bá jẹ́ Nàìjíríà $1,850,000. $1,850,000. Anybody tó bá fẹ́ jẹ́ kájọ rìnrìn àjò kó sáré pa àwọn sanwó by the ending of August. ìparí oṣù kẹjọ ọdún. ó pẹ́ jù nìyẹn ending by August but tó bá rẹ̀ lè san díẹ̀ sílẹ̀ so that tó dẹ̀ máa send the data page yẹn so that máa fi process ẹ̀ sílẹ̀ pé ok àti mọ̀ pé ó lè ń lọ. so ẹni tí ó ti ń wá oyún tó ti dààmú ti jẹ bọ́jẹ́ gbogbo ẹ̀ wí gbogbo ẹ̀ sọ ẹ tó àjà. ta ló lè fúnyàn lọ́mọ. àfọlọ́n pẹ̀lú ìrìn àjò yìí gbogbo ibi tí bàbá ti ta kálukú lẹ́sẹ̀ náà lọ wà bọ́ọ̀lù pàdé. èmi náà bá tèmi lọ ni. kálukú fẹ́ lọ ṣiṣẹ́ fọ́lọ́ ni o. bẹ́ẹ̀ni ẹ fẹ́ lọ jagun fọ́lọ́ ni. bẹ́ẹ̀ni a fẹ́ lọ jagun fọ́lọ́ kí Ọlọ́run tó gun ẹ̀ já a fẹ́ lọ gbà lọ́wọ́ Ọlọ́run ni. ẹ fẹ́ lọ gbà lọ́wọ́ Ọlọ́run. kákan fi ìkankan ṣe àtẹ̀gùn ìgbésẹ̀ ògo wa ní bòkè èmi náà fẹ́ ṣe lé ìfọlọ́run ó tán. bàbá bẹ́ẹ̀ni sá. nọ́mbà wo ni kán pè yín sí àbí ni wọ́n máa sanwó ọ̀rọ̀ Jerusalem yìí sí. tí wọ́n bá ti pè máa fún wọn ní àkáǹtì nọ́mbà tó máa sanwó yẹn sí àkáǹtì nọ́mbà yẹn orúkọ mi wọn ẹ máa rí i pé ó pé Ọlábànjí wa o ẹjọ́ tó lọ́ọ́ ẹ má kó bá mi yóò lówó lọ́wọ́ orúkọ ẹ̀wọ̀n yìí ni. ó máa gbé Ọlábànjí wa sódà ó lè má jẹ ó lè jẹ́ àkáǹtì nọ́mbà ìyàwó mi ó máa gbé Ọlábànjí ẹ máa rí i pé Ọlábànjí ó wà ń bẹ̀. Ọlábànjí Bùsọ́lá Ọmọlára Access Bank àkáǹtì máa sanwó yẹn sí. ẹ máa sanwó yẹn sí nìyẹn. sódà máa dẹ̀ pé gbogbo àwọn tó bá fẹ́ lọ sí Jerusalem. máa gbé àkáǹtì nọ́mbà yẹn. bàbá ẹ fọwọ́ fi nọ́mbà yín lẹ̀ náà. nọ́mbà mi náà ni ó jẹ́ nǹkan tó gba 07041253767 07041253767. lórí ọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì tá à ń kọ́ lọ́wọ́. bẹ́ẹ̀ni sá. inú òjò la wà òjò ṣuruṣuru bẹ́ẹ̀ni níbo lè ṣe àti yọrí ẹ̀ yíyọ̀ la fẹ́ ṣe. ògo ni fọ́lọ́run pé a ti kàn ẹ mọ̀ pé olóòótọ́ àwọn báwo mo fẹ́ sọ ẹni tó gbóòótọ́ dání ayé ò fẹ́ kó lóòótọ́ rí náà lọ́wọ́ Yorùbá yẹn má bínú ayé kì í fẹ́ kí olóòótọ́ kó rí náà lọ́wọ́ ṣùgbọ́n tó apó nírọ́ ló sáré sọ pé kí la fẹ́ mọ̀ pé Ọlọ́run kí àwọn kan débi pé kò sí nǹkan tá a fẹ́ ṣe bẹ́ẹ̀ tẹ́nìkan mi ò lè gbé a ti kàn á dẹ̀ ti ṣe àwọn kan pẹ́pẹ́pẹ́ tí àwọn ènìyàn ràn wá lọ́wọ́ fún ṣùgbọ́n still ó kù Windows níbẹ̀ ó lè tiẹ̀ wá bẹ́ẹ̀ bá bíi 2-3 weeks ago tọ́lẹ̀ kó àwọn kan díẹ̀ kó nínú church bí o pé kò sí window níbẹ̀ ó kù window àti àwọn floor and àwọn kan pẹ́pẹ́pẹ́ ó dẹ̀ kó àti ṣe ceiling náà so that we still need help. báyìí bẹ́ẹ̀ ni we still need help so that tabarẹ tó lè ràn wá lọ pàápàá ká tiẹ̀ ṣe window yẹn kó kú òun bẹ́ẹ̀ so that àwọn olè wá bẹ́ẹ̀ 3 weeks ago or bóyá 3 or 4 weeks ago. wọ́n tún wá jalè lọ́nà lóde. so that mo rẹ̀ fẹ́ inú bí mi láti jẹ́gẹ́ bí ènìyàn láti ṣe pé Olúwa ní ìbọ̀rọ̀ ṣe pé kí wàá ló tù. so níbi tẹ ìgbàdé báyìí ẹ ti kàn án. a ti kàn án. ṣùgbọ́n ẹ sì nílò ìrànlọ́wọ́ gidigidi. a sì nílò ìrànlọ́wọ́ gidigidi tí ò sì díẹ̀ ẹ pé finishing náà ni a ti ṣe electrical things tó wà bí àkànmú wáyà kan ní so we are still managing ourselves but. so níbo ló kù sí gan ẹ sọ ó kù sí bí window ó kù sí bí floor ó kù sí bí what do they call it pop ni àbí sílẹ̀ lẹ́fẹ̀ẹ́ ṣe. àtẹ̀bá tẹ̀ ṣe pop so that tiles and cover floor àwọn ẹ̀yìn. plastering gan iṣẹ́ ní plaster gbogbo ẹ̀ tán. a ti ṣe plaster nù àti ta. báyìí yes. so gbogbo àwọn tó wà náwó sí yín kí lè fẹ́ sọ fún wọn àwọn tó lọ ń lò tó fi débi tó délé kí lè fẹ́ sọ. àwọn tó lọ ń lò I won't lie for you we continue to pray for them.
and kíní kan wà tó yé mi yéké níwájú ẹni tó láyé tí mi ò lè fi ra mi sípò ẹ̀ ò ní pé tó bá fún Ọlọ́run lówó Ọlọ́run lè má fowó san padà fún ẹ so that tó lè má fún un lówó padà so that ọ̀n tọ́lọ́run fẹ́ fi san so that gbogbo àwọn tọ́lọ́run lò fún wa mi ò tọrọ owó fún wọn mi ò tọrọ ilé fún wọn ohun tí ó kàn fún ayé wọn ni mo ń béèrè fún wọn k'Ọlọ́run ṣe fún wọn. ohun tó kàn kálukú tó kù kálukú kàn ní ayé rẹ̀ ní k'Ọlọ́run ṣe fún wọn ẹni tó ń wọ́ ọmọ ẹni tó ń wá àlàáfíà tó ń wá dùnú. prayer mi fún wọn ni I still have their list àdé àwọn tẹ́ pé táàmù tẹ́ pé 5,000 3,000 sí àkáǹtì my prayer ni Olúwa tó ní táyé tàwọn náà nílò bá mi ṣe fún wọn so that tẹ́lẹ̀ ń bá fún Ọlọ́run ní owó fún ọ̀rọ̀ pé owó náà ni mo fẹ́ fi gbà. àkáǹtì Jerusalem náà nìkan fi sí àdúgbò ń bẹ̀ ṣáàkáǹtì náà ní àkáǹtì tí wọ́n ń lò no àkáǹtì Jerusalem ọ̀tọ̀ mi ò pe àkáǹtì Jerusalem lórí afẹ́fẹ́ àwọn tó bá pè mí náà ni màá sọ àkáǹtì Jerusalem fún tẹ̀rí pé èmi ló pè má sanwó fún anybody o gbọ́ mi dáadáa pé èmi ló pè. pásítọ̀ Bùsọ́lá Ọlábánjí ló pè. èmi mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ mi ò ní PA o mi ò dẹ̀ ní agent kankan o ẹjọ́ tó lọ́wọ́ mi ò ní millions lọ́wọ́ o so that mi ò lè san gbèsè o so that rí pé èmi dẹ̀ kọ́ mo lówó tó fẹ́ san tó bá ṣe náà ni wàá padà gbà tàbájọ rìnrìn àjò ẹ náà wàá gbọ́ etí company yẹn gbà mi ò fi wá náírà kún kọta béèrè náà mo sọ. etí company béèrè náà ni ẹni kálukú wa sọ láti lọ jàǹfààní ẹ. so that mi ò sọ àkáǹtì church láti fi ràn wá lọ́wọ́ òun náà ni mo máa ń pè ní UBA ní 20-999-21211 Fálékè Ọmọlára Ìtùnú UBA. gbogbo ẹni tó bá fẹ́ ran church lọ́wọ́ ẹ̀pìn lẹ́ẹ̀kan sí o. 20-999-21211 Fálékè Ọmọlára Ìtùnú. orúkọ tó wà ń bẹ nìyẹn. orúkọ tó wà ń bẹ nínú àkáǹtì UBA tọ́lọ́run bá fún ẹ mo gbàdúrà lórúkọ Jésù o ò lè bọ́ Ọlọ́run dòwò pọ̀ kí wọ́n náà má rí ó dára ju kí n tọrọ ju pé kí n parọ́ gbowó lọ́wọ́ ènìyàn lọ so that tí n bá béèrè lọ́wọ́ fún ìjọ Ọlọ́run inú mi máa ń dùn fún yẹn ju pé kí èèyàn kan wá kí n sọ pé tí ó ṣe kí n sọ pé ó ṣe tí màá dẹ̀ fi jáde láyé mi ò ní sọ pé. Alóore TV nílé ní lókòrè ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé.